Yẹmí Aládò apá kẹta, Yẹmí Aládò apá kẹta, Yẹmí Aládò apá kẹta la gbé wá fún yín gbogbo ẹ̀ lólùfẹ́ Wùmí Toríọlá. Ẹ ti wo apá kìíní, ẹ wo apá kejì, gbogbo yín wá ń ṣáàṣì fún apá kẹta. Àwọn sinimá kan wà tó jẹ́ wípé tí ènìyàn bá wò even kó má ní part, àwọn èèyàn ṣe máa ṣáàṣì fún part ẹ̀. Kí ni reason tó fi máa ń rí bẹ́ẹ̀? Nítorí wípé tẹ́ ẹ bá gbádùn sinimá ẹ̀ ní fẹ́ ṣe kí ni? Ẹni fẹ́ kó tán, wọ́n ló wù ní ká jẹran pẹ́lẹ́nu òfò ọ̀nà fún ní ògbà. Ó wù ní ká ṣe kí ni? Ká ṣe apá kẹta sinimá Yẹmí Aládò. Ǹjẹ́ sí sinimá Yẹmí Aládò ṣe lè ní part 3 àbí kò lè ní part 3? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti fi mẹ́sẹ̀jì sọwọ́ sí wa lórí last video wa wípé ibi tó tán sí yẹn náà ní part 2 máa tán sí, ibẹ̀ náà ni Yẹmí Aládò tán sí o. Àwọn èèyàn lè ṣiṣẹ́ kí ni? Ọ̀pọ̀ èèyàn ló ti kú orí YouTube tí wọ́n ti ń search fún Yẹmí Aládò apá kẹta. Níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, Wùmí Toríọlá wọn ní option láti ṣe kí ni ju kọ́ lọ ṣe kí ni kọ́ lọ bá wa gbé apá kẹta jáde ní wéré nítorí pé kí ni ó ta lẹ́nu. Ẹ má jà gbàgbé pé apá kìíní Yẹmí Aládò níjọ́ tó wọrí YouTube mètìtì. YouTube ṣe kí ni ó mètìtì 1 million views láàrin ọjọ́ méjì. Ó lágbára kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kí nǹkan tó lè rí báyẹn ó yẹ ká ẹ ti mọ̀ wípé ó ní agbára jù. 1 million views láàrin 2 days. Yẹmí Aládò ọṣẹ tí Wùmí Toríọlá wẹ̀ ó kù díẹ̀ fún mi kémi náà ṣe kí ni kí n sá sórí yálàyàlà nítorí pé eléyìí kọjá bẹ́ẹ̀ ni mo sọ fún yín kó kọjá àfẹnuròyìn, ó kọjá àfẹnusọ, ó kọjá mo rí nǹkan fìrí. Wọ́n ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rere ẹja sọ wípé arére lọ̀rọ̀ Yẹmí Aládò yìí. Fún ìdí èyí, à ń fi àsìkò yìí sọ fún olólùfẹ́ wa, màmá wa, àǹtí wa, ìyẹn Wùmí Toríọlá wípé ẹ tètè ó yá ẹ kó vocation jọ, ẹ kó àwọn èèyàn yín jọ, ẹ sọ wípé Yẹmí Aládò afẹ́wu apá kẹta. Ó ní agbára jù. Tí ẹ bá ń gbọ́ wípé kí ló ń lò fún iṣó yìí náà ni kí ló rúbẹ Mide Martins wọ́n só wọ́n fi sún balẹ̀ babaláwo jẹ́. Iṣó ni wọ́n fi lé babaláwo àti Wùmí Toríọlá kúrò lórí sẹ́ẹ̀tì yẹn ń jọ yẹn. Iṣó yẹn kọjá bẹ́ẹ̀, omi kìíní kan asín náà fi ṣiṣẹ́ Mide Martins parí nínú fíìmù yẹn tí Mide Martins fi pa iṣó yìí náà nìkan. Mide Martins fẹ́ so pa iṣó olóòórùn kẹ̀ tó bá so pa ìfúrú. Gbogbo ibi ló máa túká sinimá ìwò lágbára ọ̀tá lẹ́nu. Wùmí Toríọlá iṣẹ́ ńlá lẹ ṣe. Bí èèyàn bá ṣiṣẹ́ ńlá, àwọn èèyàn ńláńlá, àwọn ẹ̀pọ̀ èèyàn náà ló ṣe kí ni wọ́n wo sinimá náà. Yẹmí Aládò agbádùn ẹ̀ akansara sí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ti mọ̀ wípé sinimá tí ò bá ti da àwọn òní wá bí láti wá máa kéde ẹ̀ fún gbogbo ènìyàn wípé sinimá ṣe kí ni. Àwọn sinimá tó bá ta lẹ́nu tó bá kílẹ̀ làwọn máa ṣe kí ni la máa ń gbé wá sórí ìkànnì yìí ní Àṣeyọrí TV. Fún ìdí èyí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tó ṣe ń darapọ̀ mọ́ Àṣeyọrí TV, kí ló yẹ kó o ṣe? Bóyá tẹ subscribe button kó jájọ máa gbádùn àwọn sinimá tó ṣe kí ni tó ta lẹ́nu. Bẹ́ẹ̀ náà ni ó yẹ fi kọ́mẹ̀ntì ní drop ẹ̀ sọ́ndà fídíò yìí. Báwo náà lẹ́yìn náà ṣe rí sí Yẹmí Aládò apá kìíní? Báwo ló ṣe lọ lọ́dọ̀ tiyín? Yẹmí Aládò apá kejì báwo ló ṣe lọ lọ́dọ̀ tiyín? Ṣé ẹ̀rí tí apá kẹta àbí ẹ jẹ́ ká fi mọ̀ bẹ́ẹ̀ àbá apá kejì yẹn àbí bẹ́ẹ̀ náà ló máa dúró sí? Ẹ já mọ̀ bó ṣe ń lọ láti ọ̀dọ̀ tiyín lọ́hùn. Àwa ti ṣe kí ni? Àwa ti gbádùn apá kìíní, agbádùn apá kejì. Ó wù wá ká ṣe kí ni? Ká tó gbádùn apá kẹta nítorí pé ó lágbára ó jù bẹ́ẹ̀ lọ. Àgbádùn àwọn aṣọ yẹn, kọ́mẹ́dì yẹn, suspect yẹn, gbogbo àwọn effect tó wà ńbẹ̀ yẹn, gbogbo ẹ̀ la ṣe kí ni? Lákójẹ rush. Ọmọ ta lẹ́nu Wùmí Toríọlá agbé fún ẹ jàre. Obìnrin bí ọkùnrin ó káre. Wùmí Toríọlá iṣẹ́ ńlá ló ṣe. Àtúrẹ́ ti iṣẹ́ ńlá mi yàtọ̀ sí Yẹmí Aládò láti ọ̀dọ̀ àǹtí wa Wùmí Toríọlá. Bẹ́ẹ̀ ni à ń retí iṣẹ́ ńlá mi tó bá ti jáde. Àtúmọ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa gbé àǹtí wa tuntun gbé jáde o. Ẹ̀yin náà ti ṣe kí ni? Ẹ tún máa wò ó. À ń lọ lẹ́yìn náà nìyẹn, á tún máa padà wá lágbára Ọlọ́run. Ẹ̀yin náà lá máa bá láṣẹ tètùmàrè. Ó dàbọ̀.